ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimat ni oníròyìn yìí. Ó mà wá lágbára báyìí o. Bàbá yìí sì fi irin gbóná ju ọmọ rẹ̀ torí wípé ó tọ̀lé. Ọkùnrin kan tí wọ́n mọ̀ sí Mr. Paul ni wọ́n fi lé ọlọ́pàá ìpínlẹ̀ Ondo lọ́wọ́ lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kàn pé ó fi irin gbígbóná jó ọmọ rẹ̀ bìnrin ọmọ ọdún 10 nítorí pé ọmọ náà tọ̀ sí ibùsùn. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní àdúgbò Upeme, ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ìpínlẹ̀ Ondo. Kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè àwùjọ ní Ondo, Dr. Seun Osamaye ló ṣàfihàn ọ̀rọ̀ náà lẹ́yìn tí ó ṣàbẹ̀wò sí ọmọbìnrin náà ní Federal Medical Center Ọ̀wọ̀ níbi tí ọmọ náà ti ń gba ìtọ́jú. Osamaye sọ pé ọmọ náà farapa gan lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó sì ti ṣe iṣẹ́ abẹ àkọ́kọ́, wọ́n tún ṣètò fún un láti ṣe iṣẹ́ abẹ kejì tí yóò kan skin grafting láti ṣe àtúnṣe àwọ̀ ara rẹ̀ tó bàjẹ́. Ìjọba ìpínlẹ̀ Ondo sọ pé wọ́n gbé ìgbésẹ̀ kíákíá lẹ́yìn tí wọ́n gbọ́ ìròyìn ọ̀rọ̀ náà kí ọmọ náà lè gba ìtọ́jú àti ìrànlọ́wọ́ tó péye. Bàbá ọmọ náà sì ti wà ní àhámọ́ báyìí o. Ẹ̀ka ọlọ́pàá Ọ̀wọ̀ wọ́n sì ń retí ìtẹ̀síwájú pẹ̀lú ẹjọ́ rẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.